بينك آمر وبيني وبين العالمين خراب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. gbogbo àwọn àtàjọ wà nù họ́ọ̀lù ẹ̀já jọ sọ pé a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اللهم صل. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد وعلى آله. وعلى آله وأصحابه وسلم. وسلم. gbogbo ẹni tí ó wà nù họ́ọ̀lù yìí tó sì mọ̀ wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń bí látàárọ̀ àánú Ọlọ́run ni kó bá ń sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀yùn bá nábì. sallallahu alayhi wa sallam. ẹja tó yùn bá nábì. sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa sí èké àti gẹ̀fà nábì Muhammad. Amina. Ọlọ́run bá wa kẹ́ àwọn àfáà wa tí wọ́n ti lọ. Àmín. bàbá wa Sheikh Tajul Adabi Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. bàbá wa Alhaji Àgbà Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. bàbá wa Ọlọ́dán Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. bàbá wa Oníyẹgí Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. ọmọ àdùnnú dà ọmọ àdùnnú ọmọ àdùnnú sáré wá bá ń kí bàbá ń Bàrígà bàbá ń Bàrígà ní wọlé bọ̀ yìí. Allah. sáré wá bá ń kí bàbá ń Bàrígà àdìó mi bàbá ń Bàrígà ṣe ìwọ nìkan ni àwọn èèyàn ti ń wo bàbá ń Bàrígà náà dà bàbá ń Bàrígà dùn ó yá bá ń kí bàbá ń Bàrígà. alayka ridallahi ya muritada alayka ridallahi ya muritada mọ̀dádárì ẹ̀jìrì lífàtà múrítàdọ́ alayka ridallahi ya múrítàdọ́ alayka ridallahi ya múrítàdọ́ mọ̀dádárì ẹ̀sìn àlífàtà múrítàdọ́ alayka ridallahi ya múrítàdọ́ alayka ridallahi ya múrítàdọ́ mọ̀dádárì ẹ̀jìrì lífàtà múrítàdọ́ kájọwì alayka ridallahi ya múrítàdọ́ alayka ridallahi ya múrítàdọ́ mọ̀dádárì ẹ̀jìrì lífàtà múrítàdọ́. wípé alayka ridallahi ya múrítàdọ́. akí bàbá ń Bàrígà olóríire alayka lójú wọn lọ́lọ́hun ṣeṣe àmì ò lójú wọn lọ́lọ́hun ṣeṣe ohun tó rò pé bàbá ò lè ṣe lójú wọn lọ́lọ́hun ṣeṣe adúpẹ́dúpẹ́ lójú wọn lọ́lọ́hun ṣeṣe gbogbo tí ń jẹ́ oore Ọlọ́run ṣe bàbá ń Bàrígà ohun tí wọn mọ̀ kí bàbá lè ṣe láàrin ọdún kan Ọlọ́run ṣe láàrin oṣù kan ahlan wa sahlan wa marhaban bikum. Allah. ẹja yóò bá nábì Muhammad. sallallahu alayhi wa sallam. olóríire kó yóò bá nábì. sallallahu alayhi wa sallama. ṣé gbogbo ohun tí Al-Mubaraki fún yín jẹ tó fún yín mu ní òjẹ́ lè yóò bá nábì mọ́ yìí. sallallahu alayhi wa sallam. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ẹ dákun ẹ̀yin àfáà mi bàbá mi olóríire tí wọ́n wà ń kalẹ̀ ni mo fẹ́ kí. Allah. ó ní olólùfẹ́ mi wọlé ọ̀rẹ́ mi àtàtà èmi ò lọ́rẹ́ kankan ọ̀rẹ́ kan ṣoṣo tí mo ní náà nù. gbogbo àyókù tó ọba ti rí alábàáṣe. Allah. bàbá wa tí mo dárúkọ tọ̀wọ̀tọ̀wọ̀ وإذ قال عيسى بن مريم للحواريين أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فأشهد بأننا مسلمون فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة تنفرين بإني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا عبد الله آتاني الكتاب أدعى لمفسي وجعلني نبيا البركة بابا البركة توان كله وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. مصوان كانجو كوما مي مابويا وياكي سورونا. نعم. بينو باكي ولدو اني الباركة اوليو. Baba wa Imatola alalubarika ni wọ́n ní gbogbo àwọn tí wọ́n kon ko fi alalubarika. Waja'alani mubarakan aynama kuntu. Mo wá rí àṣẹ Ọlọ́run àti ara Ọlọ́run kan lọ́ra almubarak. La ilaha illallah. Baba Mbarige lóde. Se mo po 5 and 6 ìjọ ni wá. Cameraman dákun jẹ́ nri náà. Baba Mbarige lóde. Almubaraki wa ń sọ pé àwọn fẹ́ kí baba Mbarige wá ohun náà wọ́n jọ fọ̀ síra wọn lórí fóònù ohun náà wá ṣe déédéé ara baba Mbarige ní ń bọ̀. Waja'alani mubarakan aynama kuntu. Baba olóríire máa bó lóríire ṣe ni olórí ibú náà sì máa bó lórí ibú ṣe. Ẹ̀yin Ọlọ́run ní kí oríire yóò pọ̀ lára yín tó wá ran gbogbo wa. Wàláì mo sọ nǹkan kan jọ òní bẹ́yàn bá ń wò yín yóò mọ̀ pé wìláyà ń bẹ lára yín. La ilaha illallah. Ẹ wá wà ní jòkó tá ń lo ẹ wá wà ní jòkó baba Mbarige nǹkan ti ṣẹlẹ̀ ń bí ìgan ní dáadáa o. Almubarak ojú máa tì wọ́n láti máa pe àwọn èèyàn sóde báyìí wọn ò ṣerú tá à ń ṣe yìí rí alákọ̀ọ́kọ́ rè afá mi ń ṣe mòlúdì látọdún mẹ́wàá kò rójútu ẹ̀ dòní ó padà kó gbálé ni pé wò ó kíní yìí ti fẹ́ bá gbèsè dé. yèsì kan ò náà sùn. baba Mbarige wọ́n yẹ ṣì kọ́ la. dákíá èsè èwo ni kéwọ́n tí wọ́n ń dàbí kíní lákùnjẹ́ ń gbọ́rọ̀. Baba Mbarige wọ́n ti fún Almubarak mọ́tò ní lónìí ẹ̀rí kọ́kọ́rọ́ rẹ̀ wọn ò fún àfáà mi lọ́kadà ńjọ́ títí ń ṣe ọ̀kadà kò sí tó bí ọlọ́ọ̀ni kára yín ó mọ́ ara èèyàn bá dọ̀tí dákun má jẹ́ kí ni yóò débi fìlà mi o mo lo wí. èsì kan ò náà sùn wọ́n yẹ ṣì kọ́ láàkàrù níbí. ọ̀nà tí Baba Mbarige ń bọ̀ ó jìnnà lọ́nà Ṣàngó wọ́n ní ṣebí ayé ni ìdọ̀ ẹ̀yin lẹ́lẹ́fẹ́ kí n wá bẹ̀ ẹ sì ròyìn ẹni yìí bó ti rí mọ́lá Mubarak da kéèyàn máa wojú rẹ̀ lásán báyìí lẹ́yìn ó sì máa dùn. wàyú sí ìdúnlọ́hùn akíwámà bí akíwámi wàyú sí ìdúnlọ́hùn. Almubarak ẹ dìde ẹ máa bọ̀ lọ́dọ̀ mi nìyí ẹ dìde ẹ máa bọ̀ lọ́dọ̀ mi nìyí ọkùnrin Ọlọ́run. wàyú sí ìdúnlọ́hùn. àgùntàn sọ ọ́ lò. Akiwama bi akiwami. Ìwọ tó ń tẹ kíní yìí dákun kíyèsí o. Wa yusidullahu akiwama bi akiwami.
ẹni tó dúró yìí tó dúró tì mí yìí wọ́n tó bá mọ̀ pé olóríire làlùmọ́báràkì lóòótọ́ bá ń sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ wí dáadáa. Allahu Akbar. bẹ́ẹ̀ yẹn bá dunnú sọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ ní ó sàlùbáríkà. Allahu Akbar. àlùmọ́báràkì ló mọ̀ pé bọ́rọ̀ òun ó ti rí rèé ọlọ́run ló ní bí ó ti rí nù mo ti dọ́ ọ láyé máa lo ayé yóò máa dáa fún ọ yóò sì máa yí ọ. ìtọ́lọ̀ fún wa parí ẹ̀yányá ó ní ẹrí dùnú àfa yín. La ilaha illallah. àfa mi ṣépèlé ọmọ kéwù rẹ̀ àwọn arò pé nǹkan míì ni kò wá rọ́nà lọ gbogbo ìgbàlẹ̀ máa ń wá dùnú bàbá yìí kó lè máa ń sọ fún mi pé ẹ fẹ́ ọlọ́run ní jẹ́ ṣe nǹkan kan tí ó tiẹ̀ bí wọn nù. La ilaha illallah. ẹ tún wí dépò pé ẹni tẹ́ ẹ pè sóde yín tinú bàbá ò ní yọ sí ẹ̀ ní pè. La ilaha illallah. bẹ́ẹ̀ ti wí fún mi ń jò nínú àbí bẹ́ẹ̀ ti wí kọ́ ni. Wa àtẹ̀yà idha àfáàwà àtẹ̀jọ wáyé àtàfáàwà tí wọ́n yá yìí. bàbá ń Bariga olóríire lẹni tó dúró yìí mo sì mọ̀ pé bàbá ń Bariga wọn yìí fẹ́ràn ẹni tí èyí bá so olóríire. Allah. ẹnìkan ní sun kíkì láti jó ní nísìnyí ẹgbàá mi ayé òun ti bàjẹ́ o òun ti sórí ibú o bàbá ń Bariga lòun bú lòun bá ń sùn lòun lálàkàlà mo ní wọn náà ṣe lè pẹ́ni tí ò yẹ kọ́ bú èyàn ṣe búrú wọn luhumu awliya luhumu awliya wọ́n yẹ da kéwú pọ̀ lọ́dọ̀ bàbá Ìmọ̀tọ́lá luhumu awliya luhumu awliya lamasimu wa man adahumu ومن يعادي سريع العطب ومن يعاديهم سريع الخطر. abẹ́ni bàbá wa Ìmọ̀tọ́lá ń sọ fún bàbá ń Bariga olólùfẹ́ mi ọ̀wọ́n ẹni ó bá ti yẹ dákun ẹ dákun o sẹ̀mọ̀pọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ náà ó ní illa man taba wa amana bàbá ń Bariga illa man taba ẹni ó bá sọ pé òun ò ṣe mọ́ o aburú tó ń ṣe yìí tó wà á mánà tó sì gbà pé èèyàn gidi ní lóòótọ́ wà á mi là á mà là ń sọ́ọ̀lì á ta tún wá rí i pé gbogbo dáadáa tẹ́ ẹ̀ tó ń ṣe òun náà tó ń sọ̀pọ́ọ̀tì fa innahu yatubu ila Allahi mataba èèyàn gidi nu lọ́dọ̀ Ọlọ́run. La ilaha illallah. àwọn ti gbọ́ bàbá Bariga ti gbọ́. àmọ́ ìyàwó jẹ wọ́n díẹ̀ náà. ẹ dákun òní yìí bàbá ọjọ́ ńlá ni alimubaraki njọ tí wọ́n mú déètì wo ma pọ ní ní sùsàbá ni ó bọ sí. La ilaha illallah. àjọ ń sọ mbẹ lẹ́ẹ̀kan àmọ́ ẹni Ọlọ́run bá ti lóríire ni ó wá ṣe láyé gbogbo nǹkan rẹ̀ ni ó máa ṣe déédéé. La ilaha illallah. ẹ dákun ẹja tẹ́wọ́ kájọ wí gbólóhùn yìí ẹja tẹ́wọ́ kájọ wí gbólóhùn yìí wọ́n ládùúgbò àti yẹn bá ṣe lónìí yóò rí bẹ́ẹ̀. La ilaha illallah. gbogbo ẹ̀yin olóríire tọ́lọ́run kó tì wá tẹ́ wá ń jòkó ẹ̀ ní sórí ibú láíláí. àmín. ẹ bá wa sáámi jàmá. àmín. ẹ já pé Allahumma. Allahumma. ẹ wí ni àyètò rẹ lómi títún rojọ́ ẹ já jọ wípé Allahumma. Allahumma. يا أول الأولين يا أول الأولين ويا آخر الآخرين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا ذا القوة المتين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين. اللهم اللهم يا أول الأولين يا أول الأولين ويا آخر الآخرين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا راحم المساكين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين. إليك تاتي مفوي إليك تاتي مفوي ọkùnrin mẹ́sàn-án. ọkùnrin tó dára ẹ̀ mọ̀ mẹ́sàn-án. tó mọ̀ pé ìfẹ́ tí mo ní sí Al-Mubarak kì í sẹ̀yìn àbá o ìfẹ́ tí mo ní sí Al-Mubarak kì í sì fẹ́ tàn mo fẹ́ yányán ni kó wá dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí ọkùnrin mẹ́sàn-án èèyàn mẹ́sàn-án ọkùnrin mẹ́sàn-án ọkùnrin ni o. mẹ́sàn-án mo mẹni tí ó kọ́kọ́ dìde. ká tó wí ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ wí. mo mẹni tí ó kọ́kọ́ dìde àwọn náà sì ni. Allahu Akbar. àwọn náà sì ni. Al-Mubarak bàbá tó kọ́kọ́ dìde fi mi lọ́kàn balẹ̀ pé ẹ dàgbà ẹ dògbó láyé. àmín. ẹ dó báyìí sá.
àwa ní kí wọ́n dìde ẹ̀ sì tira pé irú mi ṣe máa dìde lórí bẹ́ẹ̀ ẹ̀ ní tọrọ jẹ. Amina. Al-Mubarak ní bàbá yìí nìkan ló nífẹ̀ẹ́ àwọn nù o. Gbogbo àwọn olóyè. alága. Gbogbo àwọn aláwọ̀d. ọkùnrin mẹ́sàn-án èèyàn mẹ́sàn-án mo fẹ́. Ẹni tí ń bọ̀ wáyìí náà nínú àwọn aláwọ̀dì ni. a ti rí èèyàn kan nínú èèyàn mẹ́sàn-án a tún rí èèyàn méjì ẹdó tira yín. kálẹ̀ pàfà ni ìta yóò ní nínú gbà wá. mẹ́sàn-án a rí méjì. nígbà tẹ́ pàfà. kì í sàwọn àfa mú pé. tọ́. Allahu akbar. Allahu akbar. Amẹ́ríkà lẹ ti dé. Àwọn mẹ́sàn-án la pè ẹ̀yin dà ẹ̀yin ò nírun gbọ̀n funfun kì í tí ì pé mẹ́sàn-án kì í pé mẹ́sàn-án. yóò pé mẹ́sàn-án. ẹnìkan tó dúró yìí ju mẹ́sàn-án lọ ẹ̀yìn bá anabi Muhammad. sallallahu alayhi wa sallam. obìnrin méje. obìnrin méje. gbogbo tí yẹn bá ti tí o bá ti sóbìnrin bẹ wá dúró ń bí ṣe ń takọ Al-Mubarak látàárọ̀ nù so ti fún yín lówó tiẹ̀ owó tó ló ṣe transfer nǹkan sógbọ́ Yorùbá gbogbo ẹ̀ ló gbọ́. obìnrin méje gbogbo àdúrà tí yẹn bá ti tí o bá ti sóbìnrin bẹ àdúrà yẹn kò lọ. ẹ̀yin abiyamọ. obìnrin méje ẹ̀san Al-Mubarak ń jẹ yìí. Gbogbo nǹkan ló lẹ́san. Gbogbo nǹkan ló lẹ́san. Gbogbo nǹkan ló lẹ́san. Àti róbìnrin mẹ́ta, okùn mẹ́rin, ìyá kan ní tó ń bọ̀ yìí. Odù mẹ́rin, ó mú. Màmá, ọlọ́run bọ̀ yín lẹ́mìí. Ẹ sábà máa bá a tọ́jú bàbá. Okùnbìnrin mẹ́ta. Okùnbìnrin mẹ́ta. Gèlè tẹ́ ya wá bí wọ́n ní ẹ máa sí é ni. Okùnbìnrin mẹ́ta. Bẹ́ẹ̀ bá ju méje lọ kò burú. Ilé ẹ̀rí sà. Ẹ ṣe ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ ẹ bá dé. Ẹ̀dúpẹ́ níbi tá ń bọ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta tá a fẹ́ wí ẹja tẹ́wọ́. ló ń sọ wàá lọ. Al-Mubarak ẹ ti soríire ẹ ní sorí ibú mọ́. Àmín. gbogbo ẹni tó bá sàmì ọmọ tiẹ̀ ní ò ní sorí ibú. Àmín. Al-Mubarak ẹ ti rí náà ní tọrọ jẹ. Àmín. ọ̀kan ló kù tá a fẹ́ wí. dákẹ́ ẹnu àfa yìí. Al-Mubarak ẹ ti ń dáa fún yín àbúrò nígbẹ̀yìn rẹ̀. Àmín. ọwọ́ tẹ́ ẹ tẹ́ yìí ẹ ní fi gbọ́mọ sí. Àmín. gbogbo ọtọ bá sàmì ibi tó jókòó sí yẹn ìwọ náà ò ní tọrọ jẹ. Àmín. ẹja ẹlẹ́kẹta tá a fẹ́ wí Ọlọ́run wọlé ọjọ́ nísù Ṣàbán. Ọlọ́run wọlé alẹ́ òní nísù Ṣàbán. ìkẹta tá a fẹ́ wí yìí. ìkẹta tá a fẹ́ wí yìí. látòrí bàbá wa tí wọ́n dúró tiwa àti gbogbo wa tá a dúró yìí. tí wọ́n dúró tiwa àtàwa yòókù. àti bàbá wa àfa gbogbo wa tí wọ́n wà ń kalẹ̀. àti bàbá wa bàbá Mbàrígà bàbá Ìmọ́tọ́lá. dákun Ọlọ́run ọwọ́ tá a tẹ́ yìí. ọwọ́ tá a tẹ́ yìí. má jà ká ló fìfo. Ọlọ́run má jà ká ló fìfo. Allahumma. ya awwalal awwalin. يا أول الأولين ويا آخر الآخرين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا راحم المساكين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين كاسي آمين متى آمين 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 الله sẹ́rọ̀ àdúrà tí mo fẹ́ gbà yìí kì í ṣe tèmi nìkan torí èmi nìkan kọ́ ọmọ owó de èmi àtọ̀rẹ́ mi lájọ wá bàbá Mbàrígà èlò ló wà àdúrà tiwa àdúrà tá a sìn ní ẹ kàn sọ fún mi ní èmi ò ẹ kàn mọ̀ pọ́ọ̀rọ̀ èmi àti yíra wa ẹ kàn sọ. Al-Mubarak yín lè sọ fún bàbá Mbàrígà pé tẹ́ ẹ sí rèé o. Ọlọ́run mẹ́jọ parẹ́. ṣe lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà méjì ẹ̀yìn bá Nabi Muhammad sallallahu alayhi wa sallam. baba Al-Mubarak ní ẹ̀sán wà dùn o èlò ló wà dùn ṣé ti wọn. èyí tọ́lọ̀ ń bá ti rán yín ni o wọ́n ní sáwọn làwọn sanwó everybody ni àbáwọn sanwó tàwọn ṣé ká sóyìnbó ni no títí yín nìkan ni sà àmọ́ tó bá yẹ pé fẹ́ san everybody ẹ lè san
ok ẹ̀sán tí èlò Mubarak ẹ sọ fún wọn gbọ́n tó fẹ́ wí ebi lèmi fẹ́ gba owó torí àwọn tá a jọ fẹ́ pín owó àdúrà owó àdúrà tá a ṣe owó àdúrà ní sùn ṣàbáyé ni wọ́n ń ṣe dédé tàwọn aláàfáà lélẹ́yìí o nísìnyí báyìí akramakala a lọ bí mọ́tò ẹ̀yin láti tẹ̀lé bàbá wa tẹ́lẹ̀ lèmi lè máa wọ pé sàrújì ni eléyìí ṣe sàrújì o mọ́tò rèé Lexus ni mọ́tò yìí àbí Lexus kọ́ yìí Lexus ni bá a bá sì ti dé bẹ́ẹ̀ ẹ̀yin tá a jọ ń lọ ẹ má ṣe wọ̀dùwọ̀dù ẹja mọ ìyàwó tá a kọ́kọ́ wọnú ọkọ̀ ọ̀hún bàbá ni ó jòkó ń di sẹ́rìn bàbá ń bàrí kó jòkó tì wọ́n àwọn wàá jòkó àwa jòkó ẹ̀yìn bá anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yin tá a ṣàdúrà tẹ́ ẹ̀ mú wà dúrà wá akramakallah kódà bàbá wa ìmọ̀tọ́lá gan bàbá wa àfáàgbà àwọn fúnra wọn mú wà dúrà wá pé àdúrà tá a tọrọ lónìí kọ́lọ́hún ojú orí bẹ́ẹ̀. àmín. ìwọ tó o bá ti mú tiẹ̀ wá débí yìí o á wàá lọ ìdí mọ́tò náà láti lọ ṣe àdúrà. àfa wa. àwọn àfa ni wọ́n tún mú wáyé. àmọ́ ti Al-Mubarak. Al-Mubarak. ẹ dákun ẹ wá náà ẹ má bínú ẹ wá a lọ bí mọ́tò àmọ́ bóyá kí bàbá ó ṣàdúrà ń bí ná tí bàbá bá wá ṣàdúrà débi kan a wà á tẹ̀lé bàbá ibi tèmi náà ni mo fẹ́ lọ lájẹgúnlẹ̀ èmi ò lọ bí kan mọ́ lọ́mọdé sírìn bí n bá ti kú omi ńlọlé ìwà fàtọ̀ kú olóde lágùn mẹ́fà tọ̀ tó ní ọ̀nà mẹ́ta la tó ní ṣé òde òru lọ ń lọ ni ọ̀kan tó kù tá a níhun ọlọ́run bá wọn síbi náà ti ń ṣe ó dìgbà mí. àmín. Allah. ọ̀dọ̀ bàbá